láì ní gba ara wa ní àsìkò nípa fídíò tí ó ń lọ káàkiri online nípa ìmí Muhammad Busayri Al-Abqari àti afa Yusuf Al-Fulani tí gbogbo ayé mọ̀ sí wèrè ọlọ́run. Afa wa gba Al-Khalifa Ẹlẹ́kẹ́ àwọn ni wọ́n ránṣẹ́ pè mí páwọn fẹ́ kí n yọjú sáwọn torí pé kí ni àwọn náà tẹ̀lé ọlọ́run tó sọ ní Al-Qur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim innamal mu'minuna ikhwa fa aslihu bayna akhawaykum wattaqullaha la'allakum tuflihun. wọ́n tẹ̀lé ọlọ́run tọ́lọ́run sọ fún wa pé ọmọ mùmínì ò ìkànkàn náà ni wá wattaqullaha la'allakum tuflihun. tẹ́ bá wá ṣe àtúnṣe láàrin àwọn mùsùlùmí méjì o ẹ wá bẹ̀rù ọlọ́run láàrin ẹ̀ kẹ́yìn náà lè jẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. Àfá Yusufu ní tí wáyé mọ̀ sí Al-Fulani táwọn kan mọ̀ sí wèrè ọlọ́run tẹ́lẹ̀ sí sọ pé mi ò gba wèrè ọlọ́run wọlé. Àfá ti wá mú àwọn ìdí wá àkọ́kọ́ ni pé wọ́n mú ìdí táwọn fi ń jẹ́ wèrè ọlọ́run wá, wọ́n sì mú ìdí tí àwọn fi kún wá, bẹ́ẹ̀ wọ́n sì mú ìdí àwọn fi ń gun ọmọlanke tẹ́lẹ̀ ní ti àwọn mú wá. Káfà náà wá ṣàlàyé fún gbogbo ayé ní tó fa sábà bí ìmọ̀ gun ọmọlanke àti tó fa sábà bí kí wọ́n kún táyé wọn sọ pé ẹ̀yin àfá Ìlọrin dáadáa lélẹ́yìí, ẹ̀yin àfá Ìlọrin kí lẹ́yìn sọ sí léyìí. Tẹ́mi sì jẹ́ vice president àwọn ọmọ àfá Álímì ṣeíhù wallahu ya'simuka minan nas wala takhsha wala hawla wala quwwata illa billah. Àwọn Khalifa Ẹlẹ́kẹ́ táwọn sì jẹ́ bọ̀dá fún wa wọ́n jẹ́ bàbá fún wa náà wá pè mí pé àwọn bàbá mi wá àyànjú ọ̀rọ̀ yìí. Èmi ò lẹ́mìí àti bá Àfá Yusuf jà torí àwọn tó bí wà yìí bá yẹn jà wọ́n máa ń ṣàtúnṣe káàkiri náà ni. So Àfá náà wá ṣe àlàyé bí ó kọ náà ti jẹ́ àti pé inú tó kún àti ẹ̀dá ń gùn káàkiri wọn. Assalamu alaikum. Ẹ̀yà kan kí àfótó lọ. Kò dá kí n má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ báyìí. Lẹ́yìn ni àgbẹ̀. Ẹ mọ̀ sọ. Ìgbà tó rí báwọn, mo ro èmi ọ̀sẹ̀ tí wọ́n Facebook, mo ń gba kọ́ náà ni. Pé Khalifa Ẹlẹ́kẹ́ o. Àwọn ń gbọ́ báyìí níbi Facebook báyìí pẹ̀lú nǹkan tí ń lọ. Inú jẹ́ nǹkan bí aago 11 àbọ̀ alẹ́ ìjẹta. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní kí n lọ wo eriwọ́ àfáwà àgbàlagbàjì ṣètò wa púpọ̀ ní eriwọ́ àfáwà wọn ní eriwọ́ àfáwà wọn gbé lórí ọlọ́run àti àfáàní kí ni nǹkan tó ṣẹlẹ̀ wọ́n á wo fídíò yẹn wọn fídíò yẹn ọ̀pọ̀lọpọ̀ máa lọ báyìí nítorí ó lè máa go viral ọ̀nà àbí viral tó bá go viral bẹ́yẹn ọ̀tọ̀ ni etí tẹ́lómi ọmọ fi gbọ́ ẹlòmíì lè máa fi etí jákujàku gbọ́ wọn ní ìjà ní ìníkan ni ó ti dógún tí wọ́n máa gbé káàkiri tí wọ́n máa di wàhálà ní gbogbo everywhere wọ́n ń pè jẹ́ pé Àfá Abqari àti Àfá wa Yusuf Al-Fulani àti kí n pè àwọn méjèèjì sọ pé tèmi náà làwọn méjèèjì tí n bá wá pè wọ́n àwọn àgbàlagbà ó pè wọ́n lóòótọ́ àmọ́ bí mo ṣe tètè pè wọ́n yìí lọ dáa káàdì tètè paná nǹkan tó wà lẹ̀ láti wá paná rẹ̀ ló jẹ́ kí àwọn méjèèjì fi wá sí ọ̀dọ̀ mi wọ́n fi àpọ́nlé àti iyì wọ́n fi wá sọ́dọ̀ mi ọlọ́run sábà mi pa ilé wa. Bàbá wa Al-Khalifa Ẹlẹ́kẹ́ náà ti gbọ́ tí wọ́n ti sọ̀rọ̀ yìí dẹ́sẹ̀. Àfá wa Yusuf Al-Fulani tí gbogbo ayé mọ̀ sí wèrè ọlọ́run wọ́n ó sọ̀rọ̀ lórí ọkọ̀ náà àti àwọn ìṣesí tó yẹ páyé ń lára wọn tán wò pé eléyìí òjò ti ṣe wà Álímì. Ẹ̀sìn mọ̀ pé wọ́n ní wadarihim ma dumta fi darihim wa ardihim ma dumta fi ardihim. Ẹni tẹ́ bá ń bẹ́ ń bì kan ẹ̀ sì bí ara bẹ̀ náà ni, tẹ́ bá sì ń bẹ lórí àwọn kan ẹ̀ ṣe tí wọ́n fi yọ́nú sí ni. Gbogbo ayé sọ pé eléyìí tán gbé sórí òjò ti ṣe wà Álímì o, òjò ti ṣe wà Álímì o, sátí sí dàda ńlọrin ni kó má ti pé nǹkan mi ò mọ̀ wá wọ inú ẹ̀sìn. Àfọwọ́ á ṣàlàyé bó ti jẹ́ fún gbogbo ayé. Alhamdulillahi rabbil alamin. Ìlọrin ní ìbàjẹ́ ọlọ́ba kẹ́bù àwọn àgbàlagbà rí tí wọ́n ti lọ wọlé tàbí lọ́dọ̀ ọlọ́run wọn bàbá bàálù lọrin tèmi ọlọ́pọ̀ tó àfáwà tí wọ́n sẹ́kù ń bẹ́ àtàwọn tí wọ́n ti ọlọ́mà kẹwọn àwọn tó ẹkọ́ kẹ́ ní kẹtọ̀ bá sàlékùn kẹwọn àwọn tí wọ́n bẹ̀rẹ̀ kọ́mọ̀dé ọbàjẹ́ ní ọ̀rọ̀ tí ò ní jágùn lóòótọ́ yẹ káyọ́ sì gbọ́ lóòótọ́ sì yẹ káyọ́ jà
kí àwọn àfọ̀ béèrè lórí ẹ̀ pé báwo ló ṣe jẹ́ mo kí àfáwọ̀ àgbà ń kọrí ọlọ́run níjọ́ bàjẹ́ abukọ̀rí ọmọ tẹ́yà bá bí ẹ̀yà lọ gbọ́dọ̀ jọ wàá ń sẹ̀mí tàbí rà á mọ́ ṣùgbọ́n nílẹ̀ àríbí fàlámà nàlẹ́ kútùbù rà á ní mo bá yín dúpẹ́ pé ọlọ́run kádàrá pé ibi táwọn bàbá yín gbẹ́sẹ̀ ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ tí náà wà ọlọ́run níjọ́ bàjẹ́ nípa tí wọ́n ń kó fàyà táwọn èèyàn ń sọ káàkiri bẹ́ẹ̀ ni bó ti rí náà bẹ́sì ti rí náà kọ́hún nípa ọmọlanke tí ń gùn káàkiri bẹ́ẹ̀ ni nípa bírùn mi ti rí bẹ́ẹ̀ ni nípa ọkọ tí ń jẹ́ bẹ́ẹ̀ ni mẹ́tẹ̀ẹ̀ta àwọn náà ni alákọ̀ọ́kọ́ níbi ọkọ tí ń jẹ́ ayé ló pè mí ní wèrè fún sábàbí méjì kan sí mẹ́ta tí àwọn èèyàn bá wá wọlé wá bá mi tí ọ̀rọ̀ wọn ọba ti jẹ má tọ́lọ́hún tànábì èmi máa bá wọn jà tí n sì máa pariwo lé wọn lórí ládùúgbò mi tí màá lé wọn bó ló ti lówó tó bó ló ti lọ́rọ̀ tó ọ̀rọ̀ tó gbé wá bá mi tó bá ti yàtọ̀ sí tọ́lọ́hún tànábì tó bá ti yàtọ̀ sí tó tún nǹkan ṣe tó bá ti yàtọ̀ sí pé téèyàn lè kẹ́kọ̀ọ́ lórí wọ́n pariwo lé ọ lórí àtúntò bá gbé wá bá mi àtòwò àti kankan wọ́n pariwo wọn lé àwọn yàrá ẹ̀yin náà lọ́dọ̀ wèrè ẹnìkan ábò mi mọ́tò kan jọ ní nígbà tó ábò mi mọ́tò yìí ọwọ́ ni kí n máa ń gba mọ́tò yìí kí n máa fi ṣe tọ́lọ́hún àmọ́ tó wá sọ lábẹ́ mọ́tò yìí mo rí pé kò wúlò tí n bá ní mo gbà á mo bá ṣé wàá lé mi lójú jẹ́ àwọn bàbá àtàná àwọn bàbá tòní tá a sì ń wá òkọ́ṣe wọn tábọ̀ ní kí n máa ní fàtàsábà ńlá tẹ̀kú mi sílẹ̀ o ìnà tàṣàbùhá bíríkì lábì fàlà káwọ òkọ́ṣe eré kàmàṣe àwọn tàná tá a fẹ́ jọ yìí ǹjẹ́ àwọn ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe lábọ̀ mo wá lé ẹrú náà mo ní mi ò fẹ́ ó lé àwọn èèyàn wa ní kí ni ìwọ náà wọ ẹrú tó wá bùn yín mọ́tò lẹ́rú tó wá bùn mí mọ́tò lẹ́pàdà wá ń gan ọmọlanke. ń bọ̀ wá bẹ̀ náà nù kìí ṣe pé tó gbọ́ wá bùn mí mọ́tò bá mo fẹ́ kọ́ wọ̀nyẹn kó mọ ní point torí àwọn tó ń tẹ̀lé wa. yọ̀dà fún yín kìí ṣe pé bóyá torí pé ọwọ́ bùn mí mọ́tò yìí gbá lè fi ń gan ọmọlanke òun náà nítumọ̀. so mo wá lé màá àwọn èèyàn wá ní ẹ̀yin náà ẹ ṣe lọ́ọ̀dún ẹ̀ ẹni tó wọn kiri mọ́nu létí olóhùn ṣe kálù aláìmáyé ó lè wà mẹ́ lọ́dún kan ó lè wà mẹ́ lóṣù mélòó kan ẹ̀rí bẹ́yàn ti rí ẹ wá lọ́ọ̀dún ẹ̀ ẹlẹ́fẹ́ bá sọ onígbó ti yín máa ẹ̀rí pé kò gbádùn mọ́nu lọ́jà ń bẹ́ẹ̀ lẹ̀ ẹ̀ gbádùn wèrè tọ́lọ́hùn lèmi wèrè táyé mẹ wèrè táyé ní mú mi kọ́tà wèrè táyé ní sùn létí títì wèrè táyé ní ìyasọ mọ́ra ẹ̀ la ibi tí wèrè ọlọ́run àkọ́kọ́ nù tẹ́ fi ń jẹ́ wèrè ọlọ́run ayé ń pè yín wèrè pé ẹni tí máa ń kiri máa ń létí ń ṣe kálúà abẹ́ẹ̀kọ́ ni ṣé máa ẹ̀sìn máa pé léèyàn káyọ̀ máa lọ ẹ̀sìn oníṣẹ́ àwọn ṣe kálúà náà kálúà tẹ́yìn ń ṣe ẹ̀bá àwọn ilé kálúà ẹ̀ máa ń jáde lọ lè kíjí mọ́ insha Allah ẹ̀sìn máa ń bọ́ta lọ lè kírun bó ti rí nù torí náà àwọn ṣùrùtù kálúà ni pé tí wọ́n fẹ́ ṣe kálúà ó gbọ́dọ̀ lè máa kírun kó máa lọ lè kírun kálúà tí yẹn ń ṣe wọ́n ní wákòó láàkẹ́dá aláàmúsọ̀rọ̀ wọ́n ń dá kọlọ́ọ̀nù lé kálúà ni ẹ̀ máa ń bọ́ta lọ lè kíjí mọ́ bó ti rí nù abẹ́ẹ̀kọ́ ni bó ti rí náà nù ẹ̀sìn máa ń kíjà mọ́ bó ti rí náà nù kálúà tí yẹn ṣe kálúà bí ká máa kírun bóyá àkọ́kọ́ nù tẹ́ fi ń jẹ́ bèrè ọlọ́run ẹ̀kejì ọmọlanke tẹ́ ń gùn ọmọlanke tí ń gùn mo fi yẹ̀yẹ́ gbogbo ẹni tí ń torí ẹ̀ wá ayé tí wọ́n ń gba ọ̀nà àràmù mọ́tò tó fẹ́ torí ẹ̀ gùn tó ń torí ẹ̀ gbájú mọ́tò tó fẹ́ torí ẹ̀ rà tó ń torí ẹ̀ gérí mọ́tò tó fẹ́ torí ẹ̀ rà tó ń torí ẹ̀ mú gogoro lọ́jà àwọn òpó kí n kú bẹ̀ kẹ́ yẹ̀yẹ́ kí n yẹ̀yẹ́ bí ayé bá ti ń rí wọn máa wò pọ́dà pélé yìí ayé yìí ọ̀jẹ̀ kankan àwọn náà máa tara abẹ̀ rántí ọlọ́run ọba wọn pé àti gbogbo nǹkan tá a bá kójọ pọ̀ láyé àti kò wúlò àti kò wúlò àsọlọ́run náà lọ́ba tó jẹ́ sí bọ́yẹ kéèyàn máa láti ń jojúmọ́. ẹ̀kejì nu tẹ́lẹ̀ ń gbọmọlanke ẹ̀ fẹ́ káwọn ọ̀dọ́ àfa máa lé rí èèyàn káàkiri wọ́n máa lé rí èèyàn tó bá fẹ́ gun mọ́tò àbí mo ká máa ṣe gbájú tó bá fẹ́ gun mọ́tò èyí fi ń gun ọmọlanke káàkiri ẹ dákun bẹ́ẹ̀ bí nǹkan lọ́wọ́ yín ṣe máa ń kírun. ẹ máa ń kírun dáadáa. ẹ máa ń kírun jàmá. Masha Allah bí kúrò tẹ̀lé amán. ẹ sì máa ń ṣàdúrà yẹn máa ń kírun ẹ fi nǹkan ní ẹ̀kọ́ lọ́wọ́ ọba yín. kódà ní ìmáàmù ní mọ́ṣáláṣí bàbá wa àgbà Muhammad Jami Amali olóko tíntín èmi mo jẹ́ ìmáàmù ọ̀bẹ. ẹ̀yin lè jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí náà. bẹ́ẹ̀ni. àwọn yẹn sì máa ń tọ́ lẹ́yìn yín kírun lẹ́yìn yín. Masha Allah. wọ́n sì béèrè lọ́wọ́ yín pé bó ni irun yín ti rí. nígbà tí wọ́n béèrè ìdáhùn bẹ́ẹ̀ fún wọn. sẹ́mà pé ẹ̀rọ bàbá ìdáhùn tẹ̀sí fún wọn ni ìdáhùn tọ́lọ́ ta nẹ́bì ni. ìdáhùn tọ́lọ́ sẹ́mà pé àti Allaha wa àti Rasula. bó ti yín nù. tọ́lọ́ wa ulul amri minkum. àti Allaha wa àti Rasula yìí ẹ fún wọn léèrí pé bí wọn ti kún yìí o ẹlẹ́rìí fún lọ́dọ̀ Ọlọ́run
Ànábì náà sì lẹ́rìí fún abáwọ́ bá lọ́rin náà sì ní tá à ń bẹ ń lu wọn tẹ́ ń bẹ lábẹ́ wọn yìí náà àwọn náà lẹ́rìí fún bí wọn yẹn ti rí bí wọn yẹn ti rí wà ní fẹ́kẹ́ sọ di rẹ̀ fún gbogbo ayé. àkọ́kọ́ ń bẹ̀ náà irun tèmi ṣe dáadáa o èmi ò sì ṣe dírẹ́dì o. ẹ ṣe àwọn bí àwọn yahoo yahoo. nǹkan mo fẹ́ fi ṣe irun tí ẹ ráyè rẹ̀. ẹ ṣe dáadáa. mi ò ṣe wọn ò bí dáadáa mọ́ mi. ìwà Ọlọ́run ọba mi nù ilé ló jẹ́ irun mi ọ̀ta kókó bẹ́ẹ̀. Ìwọ̀n yẹn kún ẹ wá fẹ́ dá síbẹ̀. Mo fi lẹ́ǹtẹ̀ ẹ fa. Mo ráyè ẹ̀. Bí nìkan ẹni wọ́n mi ẹ̀kún tèmi náà kún àbí máa ń gé díẹ̀ díẹ̀. Ọlọ́kọ̀ fi lẹ́ àbálẹ̀. Èmi máa ń gé díẹ̀ díẹ̀. Ọlọ́kọ̀ fi lẹ́ àbálẹ̀. Àwọn ìmá gé tiwa. Èmi ò lè bára wé yín. Èmi máa ń gé wọn tèmi. Ẹ̀yin ti yín àwọn bàbá ti yín níṣẹ́ tó pọ̀ lẹ̀ yín ọ̀sán ṣiṣẹ́ fún un. Èmi náà gbọ́dọ̀ sọ́ra mi nù. Kí àwọn tí máa ń jáde lára ti tèmi náà táwọn náà ò lè dèèyàn. Bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ dàbí àwọn tàná. Ọlọ́mọsàjẹ́ rí yín pé. Ṣáà àwọn tàná fẹ́ dàbí wọn yìí náà látọ̀rí àfáwà àgbà ṣé wà á lé mẹ́fà nínú ọ̀la àfáwà àgbà lágbà ìjì àwọn alájà àgbà àwọn ẹwà alájà àgbà àwọn fọ́tò síbẹ̀ àwọn alájà àgbà lẹ́nu wúlọ̀ kan yìí àwọn alájà àgbà nù sẹ́gbẹ́ ti rí ẹ gbé àwọn òní ohun tẹ́yìn ní alájà àgbà nù wòlíì Ọlọ́run kẹta ta nílọrin nù sáfẹ́dà Tìjání bá ń gbé síbẹ̀ Ibrahim Niasse lé lọ́kàn yìí Ibrahim Niasse lọ́kàn yìí tó jáwó àwọn lókè yìí ṣé Ibrahim Niasse lé tẹ́wọ̀ yìí sẹ́yìn ṣáàlù kọ́ dígì náà tún ní ṣáàlù kọ́ dígì náà ṣáàlù kọ́ dígì ní gbogbo àwọn tá a gbà ń wọlé ọ̀rọ̀ lé ààrẹ nìkan ṣoṣo nínú wọn tí wọn rẹ̀ bí ti yín ti rí yìí o. Bẹ́ẹ̀ni bó ti rí nù àfà a máa ń ní ọ̀rọ̀ tí ò ní jágùn bí irun mi ti rí kì í ṣe dírẹ́dì kì í sì ṣe dáadáa wọn ò sì fi má mi. Inna wa'da Allahi haqqun. Inna wa'da Allahi haqqun. Sọ̀sọ̀ kọ́mọkùrọ̀ wọn ò bí dáadáa má mi. Ẹ̀yin dáhùn sí. Èmi mo filẹ̀ fún eléyìí a fẹ́ ń ṣe àtúnṣe ni. Bí wọ́n ṣe kún yìí bàbá ẹ dákun ẹ sọ sábàbí rẹ̀ fún gbogbo ayé. Àkọ́kọ́ mbẹ̀ náà ni pé tí irun mi fi kún méjì ni alákọ̀ọ́kọ́ mbẹ̀ náà wọn ò ráyè pé mo fẹ́ ṣe irun. Ẹ ráyè pé fẹ́ ṣe irun. Ìṣẹ́jú tí wọ́n lọ lè lò lè bábà kẹsì máa fi rántí Ọlọ́run ọba yín. Èyí wà àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé mo ti gé irun yìí rí ìmọ̀ wa. ẹ wá níbi àlà Sallallahu alaihi wasallam. Ànábì sọ pé ẹni tí ó bá ní irun nínú yín fàlìlú kéré ń ṣàárọ̀ Ànábì ni ẹ máa pọ́n wọn nílé ẹ máa tún yín ṣe dáadáa ẹ wò bàbá wa gábẹ́ lágbàá ìjìkọ́ lọ́jọ́ mi ogun kí wọ́n dà kàn láyé yìí bàbá wa náà every Friday jímọ̀jímọ̀ náà máa ń fa wọn. Àbọ̀ sọ pé bàbá wa kàlífà ń folú aṣọ ọlọ́jọ́ mi ogun àwọn àbá jọ̀wọ́ tó yẹ ìrọ̀lẹ́ tó kún wọ́n ní àbáláyé ká ó ní ìrẹsì wa kún báyìí bẹ́ẹ̀ ní sèrò lọ lè fa bàbá yẹn da ọmọ fẹ́ kí yẹn gẹnu pé fẹ́ kí wọn wá kún kó wá ta kó wọn lórí tààtàná bí wọn ti ń ṣe kún yìí nìsín ẹ fi kalẹ̀ pé ẹ fẹ́ fi dárú ẹ fi rántí Ọlọ́run lé ẹ ráyè àti ṣe ẹ pa gbogbo nǹkan ayé tì. ẹlẹ́ẹ̀kejì nínú tó jẹ́ kí n dá sí ń bẹ̀ àlàyé ló dé lọ́jọ́ ìsàlàyé kó lè ní ẹni tí òye kò ṣe tìjà. bẹ́ẹ̀ tí n bá mo ti gé irun yìí rí tó ṣe pé Ọlọ́run ni ó pa mí. ó máa mú ifọ̀ yín gidi kò yẹ ṣe pé báyà bí wọn kódà tẹ má ti ràn gbà. wọn sì bímọ yín bẹ́ẹ̀. wọn ò bímọ mi. àmọ́ làwọn ẹ máa ń fi kalẹ̀ ó ti wá ó ti dún ní ma bẹ́ẹ̀. mo ti dún ní ma bẹ́ẹ̀. bàbá máa fẹ́ bẹ̀yìn kan lọ́wọ́ yín Ọlọ́run jẹ́ mi yóò gùn Ọlọ́run jẹ́ ká yín pẹ́ Ọlọ́run sì gbàdúrà yín jù báyìí lọ gbogbo ìtẹ́lẹ̀ ń ṣe yín náà ní ìsìn náà Ọlọ́run ó ṣe ní àtẹ́wọ́gbà tó bá yẹ kó jọ tọ́lọ́run Ọlọ́run ó tẹ́wọ́gbà Ọlọ́run ó tẹ́wọ́gbà tó bá yẹ kó jọ tọ́lọ́run Ọlọ́run ó tẹ́wọ́gbà ní ìgbà fẹ́ bí ni pé àkọ́kọ́ ní ìsìn ẹlẹ́yìn kan ti bùn yín mọ́tò àwọn àlùfáà lẹ́ẹ̀kan pé ó lè ti bùn yín mọ́tò rí ẹ bùn tọ̀hún mọ́tò láti wá bùn yín mọ́tò sẹ́nu pé gbígbà bá ti ń lọ àgbọ̀dọ̀ máa lọ pẹ̀lú ayé ti lajú àwọn onígbọ́ ọmọlanke yín nìsín ibi tẹ́ máa ń gbé lọ pé àwọn wà sí àdúgbò ẹ lè gbé lọ wá sí wa ládọ̀ rárá wà láǹdì rárá tí a bá ń tí ń tì yín nìsín ibi tí ń tì yóò mọ̀ lágún kí wọ́n ti láti bí èsì lọ sí alágbàdo tí a bá yóò sùn tọ̀hún náà ẹ lè gbé lọ wúlẹ̀ wọn mọ́tò yín lẹ́ gbé lọ rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni sẹ́yìn gbọ́ bí yàrá ẹ̀yọ̀ kì í ṣe Yusuf ẹlẹ́kẹ̀ẹ́jì bẹ́ẹ̀ ni pé a gbọ́ pé ẹ ti fún yín mọ́tò náà sì mú ìtẹ̀ gòńjò ni abẹ́ẹ̀kọ́ ni wọn náà lè wà nínú ìjọ ni. sẹ́rí Ọlọ́run kó ṣe dáadáa fún wa. àbí mọ́tò òun náà sọ ẹ̀fẹ́ pè mí náà ní ẹ̀gbọ́n. Ọlọ́run kó ṣe dáadáa fún wa. dáàbò mi yín gbà o. ẹ tó fi kú ti lé. dáàbò mọ́tò ẹ̀fẹ́ gun èyí tó fún yín sẹ̀ ẹ̀ dákun tó lọ Ọlọ́run ní tèmi ṣé ẹ̀fẹ́ gun òun náà ní àbíbò. Ọlọ́run kó fi gbogbo aláyà balẹ̀ kó sì má jẹ́ ó bàjẹ́ ọlá nàbí lọ́dọ̀ náà. tẹ́ bá ní wọ́n fún mi mọ́tò lóòótọ́ tí mo sì gbà á tí mo sì padà bọ̀ yàn. ẹ̀rí èyí tí n sì gbà yín ń gbà. ìtàn fún ilé ló ń sìn kọ́. bí mọ́tò eléyìí tó wà ń ta yẹn. ok ẹ ṣe ẹ ń gun abẹ gùn náà ẹ ń gun lọ́wọ́ àṣì. gùn oúnjẹ tó bá wù mí. Ọlọ́run ti kú dáa fún yín bàbá
ẹ ti ń gun mọ́tò ẹ gun ọmọlanke wọn àbẹ́ ń gun ẹ ń gun ọmọlanke. torí pé kí ni ẹ fi yẹyẹ báwọn èèyàn ń gùn tán rí bóun ní nǹkan gidi ká máa pé iná wọlé àyàtú dúnìyá mọ̀tá àwọn olùgbòrò lásán ni ayé tá a wà yìí ìgbádùn ẹ̀tàn ni a filẹ̀ pé bí wọn wà rò pé gbogbo wa náà láàgùn pósí gbogbo wa náà láàgùn pósí ẹni lówó pẹ̀lú tàlíkà gbogbo wa náà láàgùn pósí gbogbo wa náà láàgùn pósí gbogbo wa náà láàgùn pósí. ẹlòmíì ọmọ wa wò ẹgbà tí ò gba yóò bẹ pé kẹ máa gún so kẹ fi máa yẹpẹrẹ mọ́tò máwọn èèyàn mo ń bá yín sọ̀rọ̀ from the office of Sheikh Alimi tí mo jẹ́ pẹ́sẹ́ǹtì àwọn ọmọ àfa Alimi mo máa ń bá yín sọ̀rọ̀ pẹ̀lú àwọn àbá mi àgbàlá fàlí fẹ́lẹ́kẹ́ àbábọ́ kẹ máa aláwọn yọ̀ǹda kẹ máa gùn yín lọ àbá àyíbò ni gbogbo wa yẹn ń gbọ́n táwọn sọ báyìí o wọ́n yọ̀ǹda kẹ máa gun mọ́tò ọmọlanke wọn ṣùgbọ́n ẹ̀kejì bàbá nǹkan méjì tó kú tá a fẹ́ sọ ni pé ó kọ tẹ́ ń jẹ́ ìwé Ọlọ́run yìí ẹ sọ fún gbogbo ayé pé ká má pè yín bẹ́ẹ̀ má pè yín jẹ́ bẹ́ẹ̀ má tó gbé kí ni mo sọ àyà kan tí mo ń tẹnu ẹ̀ máa tẹnu máa di sí ọ bí ìsàlẹ̀ ìsìn ìfòsó kú bá láti fi máa yìí. Ọlọ́run ò ní. àtàwọn ń sìn wo àwọn tẹ́ ń wù bá láyé àwọn àwọn wòlíì Ọlọ́run ní máa máa kékeré tó gbà báyìí ayé ò jẹ́ kankan ètò wa ń ṣerú nǹkan báyìí tí ń gbà báyìí mo ṣe kí n gẹ́gẹ́ láwọn ẹ̀rọ tí ń sọ̀rọ̀ gan àánú yín sì tún ṣe wípé ṣé bí ẹ̀ ló wá tán sáré Ọlọ́run báyìí ẹ̀yin tẹ́ wá ń ṣerú nǹkan báyìí tẹ́ gbà fọ́lọ́run tán yẹn báyìí sáà pé kò tó wá dáa Ọlọ́run tẹ́ gbà fún tẹ́ nífẹ̀ẹ́ ká máa wá pé nǹkan tí ò dáa mọ́ Ọlọ́run tẹ́ gbà fún un. bí ìyàwó yín tẹ́ nífẹ̀ẹ́ nísìn ìyàwó yín tẹ́ nífẹ̀ẹ́ ìyàwó yín tó bímọ fún yín kẹ́yìn kan máa pé ìyàwó yín ló kọ́ sódà sínú yóò dùn sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin àtọ́lọ́run ṣe rí ẹ lọ́pọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ ti wá nífẹ̀ẹ́ Ọlọ́run tó sẹ́nu pé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run tán ní Muhammad sallallahu alaihi ẹ wasallam pé làwùláwù máa kó lè kọtí tó bá gbogbo tí ń dún àtàwọn táwọn sọ̀rọ̀ yìí làwùláwù mo bá ti dá wọn bẹ́ẹ̀ ti wá nífẹ̀ẹ́ rẹ̀ tó náà Ọlọ́run sọ fún un ni pé wọ́n sì yára bá káfà tó hẹ̀ wà ríjìsá fàájọ pé gbogbo tó bá jẹ́ nǹkan ẹ̀gbin jìnnà sí kó o sì wọ́n tó mọ́ Ọlọ́run pa ànábì débi wípé ànábì yóò wá lè jẹ́ ó kọ̀ọ̀kan ànábì ń jẹ́ Ahmadu gbogbo àwọn kọ́tà ànábì ń jẹ́ ó pọ̀ gan ó dà ànábì tó ń jẹ́ náà àwọn ọkọ̀ Ọlọ́run bàbá ó kọ yẹn nísìn ẹ̀yin kọ́lẹ̀ pera yín bẹ́ẹ̀ ayé ló pè yín bẹ́ẹ̀ abẹ́ẹ̀kọ́ ni bàbá ẹ̀yin kọ́lẹ̀ pera yín wíìlì Ọlọ́run ayé ló pè yín bẹ́ẹ̀ bàbá ṣé ó kọ yẹn wá ní ṣé ẹ fẹ́ jùlẹ̀ ẹ fẹ́ jẹ mọ́ ni abẹ́fẹ́ máa jẹ lọ. lórí ní tẹ́ béèrè wọn Ọlọ́run níjọba jẹ fún yín inú mi sì tún dùn bákan náà lórí gbogbo tá ẹ gbé kalẹ̀ wọn ní tìfẹ́ náà ní tó ń bá dé torí pé wọ́n pèèyàn ní wèrè kọ́lá bí wọ́n bá pèèyàn wèrè gan yẹ kéèyàn yọ kíkọ́ fọ mọ́tò ọ̀hún lójú èmi kọ́ ní ń jẹ́ wèrè àbíkọ̀ fẹ́ yí ọ́ àbí àtàkẹ́ dànù èmi lọ́wọ́ pé ń wèrè ṣùgbọ́n èmi mi àtọ́lọ́hún mi lè ń bẹ̀ wọn Ọlọ́run tó bá wù kọ́lọ́hún ṣe àmọ̀nà wa ń bẹ̀. bàbá ìmọ̀ abẹ́ fún yín ló kọ̀ọ̀kan sẹ́nu bẹ́ẹ̀ ala inna awliya Allahi la khawfun alayhim ẹ máa jẹ́ wòlíì Ọlọ́run ẹ máa ẹgbẹ́ káyọ̀ máa pè é wòlíì Ọlọ́run ẹni sùúrù báwọn ẹni lọ́sìn máa ń ṣe náà nù kẹ́ ẹ máa jẹ́ wòlíì Ọlọ́run èmi kí ó dáa ju kẹ́ ẹ máa jẹ́ wòlíì Ọlọ́run lọ. bàbá Khalifa Lẹ́kẹ́ àfa wa Ọlọ́run jáde yín pẹ́ bàbá Khalifa Lẹ́kẹ́ láwọn sáyẹn rẹ̀ látòní lọ kẹ́ ẹ máa jẹ́ wòlíì Ọlọ́run Al-Qur'an náà ní násìkò àti mọ̀nsúkù Allah ẹgbẹ́ náà tóbi. Allahu Akbar. Bàbá Khalifa sọ pé àwọn ó chẹ́ǹjì ọkọ̀ táwọn fi ṣe bàbá wa ṣé Yusuf Al-Fulani kò ní. kọ́dà ayé a máa pè mí ní ọ̀rẹ́ wèrè Ọlọ́run. báyìí ní sọ máa pè ní ọ̀rẹ́ wòlíì. àbáwọ̀ àgbà ṣé òjá kúmárì. ẹ bá Adam bàbá. Adam Allahu ayata. ti di ọ̀rẹ́ wòlíì Ọlọ́run. ẹgbẹ́ náà tóbi dáadáa. Allahu Akbar. àbáwọ̀ àgbà ṣé òjá kúmárì. kọ́lá jẹ́ mi wọ́n gùn. bàbá àwọn kan tó ń jẹ́ pọ̀ gan àmọ́ ní ọkọ̀ tó mi ọkọ̀ mọ̀ wọ́n mọ̀ first wọ́n máa ń pè wọ́n ní atáyé ṣe wòlíì àbá àti mọ́pá wọ́n ni táwọn àtọ́ ti wá ládùúgbò mi bí wọ́n máa ń pè wọ́n wòlíì ó sọ pé wọ́n wòlíì hàn bàbá òde kọ́ tó mọ̀ pé ọkọ̀ tó dáa ni ó dáa ká pé yẹn ń wòlíì Ọlọ́run. tó o bá jọ rẹ Ọlọ́run sí ọ̀tọ̀ Ọlọ́run ọba jẹ́ Ọlọ́run yà yín pẹ́ wọ́n á fẹ́ kẹ́ ẹ máa jẹ́ wòlíì Ọlọ́run láti sìn kódà lẹ́gbọ̀n mi táwọn fún yín pósítà ẹ sọ fún wọn pé Sheikh Yusufu táwọn fẹ́ bá yín ṣe tẹ̀lé kí n nífẹ̀ẹ́ yín dáadáa torí ńlọrin ta wà yìí ńlọrin ta wà yìí bóyá mo ṣe àpòṣì náà ọkọ̀ ọ̀hún tó yẹ bí mo ṣe fún yín láàkọ̀ ọ̀hún ó dùn yín ẹ̀fọ́ríjì mi lè yẹ wọn ẹ̀fọ́ríjì mi lórí àmì tí mo wá fẹ́ lọ́wọ́ yín tẹ̀sí wá forí ẹ pé mo gbà pé mo sẹ̀yìn lóye yín àbí lórí fídíò àkọ́kọ́ ọ̀hún mo tún wá gbà bẹ́ẹ̀ tí mo wá fẹ́ lọ́wọ́ yín ní ìsìn ẹ̀ máa bì òun ni pé tèmi ti gbà tèmi sẹ̀yìn tèmi ti gbẹ̀yìn òun mo fẹ́ kẹ́yìn náà ju ìlú Ọlọ́run múlẹ̀ fún gbogbo ayé kí wọ́n jẹ gbogbo ayé ẹ̀ tó ní fásitì jù báyìí lọ
nítorí dájú láyé ni a ní àkílù ìdá àkùtọ̀ tí ó ń làkà èèyàn tó bá ṣe mistake yàtàrà ọjà yóò ṣe ìpadà kó mi mistake rẹ̀ wọn àlùkò násìkò àti mọ̀nsókò tọ́lọ́ gbọ́ àwọn yàrá kan wá tó ní àwọn eléyè yókù eléyè ẹ̀fí sí àdísì sí nídọ̀ ẹ̀fọ́ àti sọ̀yẹ́wò tó tó bá ti eléyè ló da eléyè ẹ̀mọ́ lò eléyè yẹn lò ayé àti wàbá ní Muhammad tí ọlọ́wọ́ tó ní ẹ̀yà àyẹ̀wò rẹ̀ àtúnmú mi wà fún ọ tó Islam táwa yìí Islam ló dùn jù láyé kò sí tó dá tó Islam láyé bàbá tí bá tọ́ yé mi padà wá Islam ní tó ń padà wá ní Islam ti dùn jù Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó rọ̀yàn lọ́rùn gan ni ẹ̀sìn tí ò sí wàhálà ń bẹ̀ ni tí gbogbo àyè ń dá ń bẹ̀ tá ń dá ń bẹ̀ tá ń rí jẹ tá ń rí mu tí ó yẹ sófò ẹ̀ á tó Ọlọ́run òye Ọlọ́run yẹn ń fẹ́ kẹ́ ju kalẹ̀ fún ṣé wàá rí mi tẹ́ ẹ jẹ́ ọmọ wọn torí pé wọ́n jẹ́ Fúlàní lọ́mọdá lẹ́yìn ọ̀tẹ́ tó ṣe tó gbé kí ni tí a bá já Fúlàní lóhùn fún ẹ̀ gbogbo lẹ̀ yóò báyìí tẹ́ wọlé Haúsá fáwọn Alufulani ọ̀gá àwọn Alufulani táwa mọ̀ lẹ́yìn Usman bin Fodio ṣé wàá rí mi ni o ṣé wàá rí mi làfà gbogbo wa ń lọrin táwa wáyìí Yorùbá lọrin ni o Tápà ni o Fúlàní ni o kíní kan ni ṣé wàá Haúsá ni o gbogbo wọn lè kó jẹ ṣé wàá rí mi lọ̀gá ọgbọ́n tẹ́yìn wá tún já Fúlàní pẹ̀lú wọn yìí ṣé wàá jó kọ́ náà rẹ̀ lójú lẹ́fù ṣé wàá rí mi. Inshallah. Ṣé ó ti rí bẹ́ẹ̀? Ó ti rí bẹ́ẹ̀. Allah ẹgbọ́n mi tóbi dáadáa. Ọlọ́run má sàbẹ̀ ní lọ́kàn balẹ̀. Ṣé orí mi sì tó kí n rú wòlíì Ọlọ́run? Bàbá tẹ́ bá wá fẹ́ jẹ́ wòlíì Ọlọ́run ó dẹ̀ máa jẹ́ khadimul awliyahi olùsìn àwọn ẹni Ọlọ́run gbà náà. Olùsìn àwọn ẹni Ọlọ́run. Àbí ọmọ àwọn ẹni Ọlọ́run. Ayákàlà mo gbádùn ọ̀rọ̀ yín púpọ̀. Ọlọ́run sì ní ìjọba jẹ́. Mo kí gbogbo àwọn followers tí Ọlọ́run kádàrá. Bàbá ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tá a sọ̀rọ̀. Èyí ń sọ̀rọ̀ lórí rẹ̀. Mo kí gbogbo àwọn olólùfẹ́ tàlẹ́ Muhammad. Sallallahu Ọlọ́run tí máa ń sàmànà àyàn ó túnbọ̀ sàmànà wa. Sẹ́tìbọ́ Ọlọ́run kìí ṣe àbí mo bá yí àbí kankan. Ọba mi tí máa ń sàmànà àyàn ó túnbọ̀ sàmànà wa. Bàbá ẹ wá sọ̀rọ̀ lórí ọkọ̀ tá a sọ̀rọ̀. Ọlọ́run ẹ máa gbọ́rọ̀ lórí ẹ̀. Nígbà wo ni ká wá sọ ọ́ dà sẹ́ńgbà gbogbo táwọn sọ yìí ń gbọ́ wa ní ìsìn bàbá tó bá yẹ pé ń tá a sọ yìí tó jọ́ Ọlọ́run tá a sọ kalẹ̀ yìí àfi tó bá yẹ pé ẹ̀gbà bọ́lọ́run àtàlẹ́ Muhammad nìkan ní olùtẹ̀lé nìkan lẹ́yà kù lẹ́yìn sọ pé bóyá àbí ẹ̀fẹ̀ máa jẹ́ wèrè Ọlọ́run tó bí àwọn ẹgbẹ̀rẹ̀ tó gbé kí ẹ̀ máa jẹ́ wèrè Ọlọ́run ẹ̀ jẹ́ nǹkan gbàgbà wallahi mo fọlọ́run tẹ́ ń sin tẹ́lẹ̀ gbà fún tẹ́lẹ̀ ń pè nígbà fún fi búra fún yín ó wà lára tó gbé Ọlọ́run nílẹ̀ Ọlọ́run máa rí pé ẹ̀ ń lẹ ìdọ̀tí mọ́ ni Ọlọ́run bá sì hate kíní kan la tushriku billahi inna shirka tàbí kẹ́lìmọ̀ ṣíríkù àwọn èèyàn ò máa ń tán pé ṣíríkù wọ́n máa ń tún ṣíríkù pé kí ẹ máa ṣẹbọ ẹbọ kọ́ ò al-ishraku al-musharaka an yusharika ismaka ma'a ismillahi bi ghayri ma yasihhu kí ẹ máa mú ọkọ rẹ̀ papọ̀ mú ọkọ Ọlọ́run nísìn lọ́nà tí ò. Àbá wa láyé ká Ọlọ́run níjọ́ bàjẹ́ gbogbo téèyàn bá ṣe pẹ̀lú àníyàn tí ó bá fi ṣe bàbá àlífà. Bàbá Ànábì sọ fún wa ẹ bá Nábì. Sallallahu alaihi wasallam. Ànábì sọ pé niyatul mu'mini khayrun min amalihi. Wọ́n sì ní an-niyatu qabla al-amal. Lóòótọ́ àníyàn yín tẹ́ fi ń jẹ táyé fi ń pè yín bẹ̀ wọ́n dáa. Ṣùgbọ́n táníyàn yín bá dá tẹ́ fi ń jẹ tọ́lọ́hùn bá wá lọ́nu sí nǹkan. Tọ́lọ́hùn ò gbà pé kí ẹ̀ ń fi nǹkan ẹ̀sáǹpù ní sè kí ẹ̀ lóhun nífẹ̀ẹ́ yín kó máa ṣáyín là kí lẹ́sẹ̀. Àmú nífẹ̀ẹ́ rẹ o kó máa bá yín tó nífẹ̀ẹ́ yín báwọn. Ẹ wọ́n fẹ́ pa yín ló báwọn. Bẹ́ẹ̀ ló kẹ́ ẹ̀ kún un nífẹ̀ẹ́ Ọlọ́run kó máa wá lẹ nǹkan tó dàá mú kọ́ Ọlọ́run. Ṣé àwọn àgbàdo àgbẹ̀ ṣé ó kọ yẹn ti dúlé àbí? Ẹ jẹ́ kí bàbá yìí wọ́n. Wọ́n darí bàbá. Ọlọ́run ọba kí Àmín. Ọlọ́run sì darí ẹ̀yin méjèèjì náà ni màá kí ìkànnì méjèèjì náà lẹ́pà mi náà. Ṣé ń sọ yìí? Àmín náà bẹ́ẹ̀. Pé ìyẹn pọ̀ ẹyin mo fẹ́ tí nǹkan tí wọ́n ní wọn lára. Bẹ́ẹ̀ni. Àbí tó mọ̀ dọ̀tí ó kọ́ṣẹ́ wà ní mi. Àbí tó dọ̀tí ṣe ọkọ̀ṣẹ́ ara mi. Orí Ìlọrin bá Ìlọrin táwa wà yìí, nílùú mi lẹ́yìn Ìlọrin. Sì ní fẹ́ ó bàjẹ́. Ìdílé ni pé àtọkọ àti tọmọláńkì àti gbogbo ẹ̀ àfáà náà bọ̀ sí the line. Àwọn náà tún gbogbo nǹkan ṣe bẹ́ẹ̀. Ọlọ́run wa wọlé àmì ìgbìlẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run. Ìfẹ́ náà la fi kóra wa jọ. Àfáà tí ní oúnjẹ wèrè Ọlọ́run yìí nìsín òun ọ̀ká kún. Ayé ló pẹ́ afá bẹ́ẹ̀. Ayé ló pẹ́ afá bẹ́ẹ̀ láyé àwọn ọgbà ajé ń fi tọ́lọ́run kùn ìgbà tẹ́ ní wèrè ní mí. Ń wo wèrè ní ń ṣe gbogbo ẹ̀ ń ṣe tọ́jú èèyàn tí ó bá gbádùn gbogbo ẹ̀ ní ṣe tí Ọlọ́run sì máa fọ́n sí táwa ti rí sòtìyé tọ́nà sí fọ́n sí. Wọ́n lè léyìn ni pé nǹkan tó fà dí pé inú ọ̀run
náà nìyẹn ìgbà tó àwa ti wá rí pé ọmọ ìyá ara ni wá ẹja kọ̀ntúrò ara wa ká correct ara wa ìyẹn máa ń correct ara yẹn bàbá ọkọ rẹ ẹ̀gbọ́n nǹkan ṣe sọ ìyẹn máa ń correct ara yẹn a lè correct ara wa ẹni tó bá ṣe mistake nínú wa ẹja pèsè àkíyèsí òun ló fa ìdí èyí tí mo kọ́kọ́ sọ fún yín yẹn pé àpẹẹrẹ kẹsì báwọn àtẹ́bàṣẹ pé àfa àtẹ́bàṣẹ báwọn pẹ̀lú kẹsì fídíò live pẹ̀lú ìwọ́n ní ìdákọ̀ọ́kọ́ rẹ̀ ọ̀rọ̀ ìdákọ̀ọ́kọ́ náà ló sì padà tí wá wáyé yìí lẹ́lẹ̀ iná sì ń sọ fáfá pé àkáfọ́ sọ́rí yìí tìrì tí ẹ ṣe yẹn ó ti tán náà nìyẹn ó sì yẹ kó rí náà nù gẹ́gẹ́ bí ìjọmọlúwàbí ara wa. bàbá àlífẹ́ lẹ́kẹ́rẹ́ sọ̀rọ̀ yìí o. ó ṣe tán lẹ́mìí àfa bẹ́ẹ̀ náà lọ tán lẹ́mìí ẹ̀yìn náà bẹ́ẹ̀ náà lọ sí náà lọ tán lẹ́mìí gbogbo kálukú náà tó ti ẹ̀dá kan ọ̀rẹ́ láàmú ṣe torí nǹkan tá a gbé sílẹ̀ ojú ká máa ṣe àgbàdàn kí lọ àbí ká máa jà lọ tó ti afẹ́kọ́lé ọlọ́lá afẹ́ra mọ́tò ọ̀la ohun tá a gbé sílẹ̀ ojú ìjà lọ ṣé omi skin wọn kọ 2005 wọn kọ lọ́dún náà lálẹ́ ní mòlúdì ìsúnmọ́ ohun tá a gbé kalẹ̀ ojú ìjà lọ ohun tá a gbé kalẹ̀ ojú ìjà lọ afẹ́kọ́lé ọlọ́lá afẹ́ra mọ́tò ọ̀la ohun tá a gbé kalẹ̀ ojú ìjà lọ ọlọ́run musa wọlá àdàbí musa wọlá àbá àgbàlagbàsí wa sheik àwọn dìrì alhadam wa wọlá sheik hadam adúlórí musa wọlá gbogbo àwọn báyìí gbogbo àwọn àbáwọ àgbà sheik àgbàlùdọ́mà gbogbo àwọn àbáwọ àgbà àwọn afáwọ àgbà àwọn afáwọ àgbà tí wọn náà mọ̀ tó yẹ kí n dákọ̀ ohun tí gbogbo ẹ̀ tó ọ̀pọ̀ gan ọlọ́run musa wọlá àwọn wájú ọlọ́run wọlá àbá sheik ali musa wọlá ogun wájú ọlọ́run musa bá ṣe dáadáa fún gbogbo wa gbogbo àwa tá a jẹ́ àfà nínú Ìlọrin tá à ń gbé ẹ̀sìn Islam ga tá à ń gbé èjì àti àpọ́nlé bàbá ọba Ìlọrin ga ẹ̀ musa gbára náà ga o wọ́n rẹ̀ wọ́n lè láéláé o àgbáríkọ́lá nàbí lọ́dọ̀ lọ ìlàlá ìlàlá ìṣòro ìfàtà. Bismillahir Rahmanir Rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in gbogbo ẹni tí ó bá mọ wá gbé kí pé bákan wọ́n ń jà ní wọ́n ṣe kí nìkan ni àwọn ọjà o kò sí jà o sí Yusuf àfúlání nì ìbílẹ̀ kejì wọ́n so wọ́n papọ̀ ní o sí jà o kankan náà ní gbogbo wa ọ̀nà musa jẹ́ alálùbáríkà musa wọ alẹ́ mi gbogbo ìfẹ́rẹ́ bọ̀lá tà níbi wà fún mi. sọ abúkọ̀ rí ẹ̀yin lẹ́sẹ̀ yàdó àbẹ̀rẹ̀ ẹ̀yin ẹ̀ parí ẹ̀ jẹ́ kí àwọn náà parí ẹ̀ ẹ̀yin lẹ́sẹ̀ àdó àbẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí afọ àtẹ jẹ́ ẹ̀yin kí àwọn náà parí yìí. Àmín Allah àmín àmín wà á tán pé Islam lárugẹ Ọlọ́run ní kúrò ní ọlọ́kàn balẹ̀. Bismillahir Rahmanir Rahim inna a'tainaka al-kawthar sallallahu alaihi wa sallam.